ẹ máa ń like láti ran òró àwọn ọ̀rẹ́ yín tẹjọ lọ sí Jamaitu wọ́n ní kí n má pè yín ní Wàsíù oníṣàwòrò lẹ́sẹ̀ tètè pé wọ́n Àbíkú ni yín so kílẹ̀ ń wá nídìí Àwùjalẹ̀. ṣe rí ẹ̀yin tèmi fídíò tí mo mú wá fún yín tí mo fẹ́ play fún yín ó pàkàsọ tí ò bá jẹ́ ẹni tó súnmọ́yàn àbẹ́ni téèyàn ní àṣírí sí lọ́wọ́ àbẹ́ni tó mọ̀yàn dénú déta kò gbúdọ̀ máa tú àwọn àṣírí tó tóbi tó yìí o. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Mr. Abisoye yìí pẹ̀lú K1 nítorí pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ nínú fídíò tí fẹ́ play fún yín even táwọn Ìjẹ̀bú àti àwọn Fùsẹ̀ǹgbùwà family tó bá parapọ̀ tó bá ní àwọn fẹ́ fún Wàsíù Àyìndé ní Àwùjalẹ̀ tẹ́lẹ̀ téèyàn bá gbọ́ gbogbo àwọn story àtàwọn àṣepamọ́ yìí ó likely kan nínú ẹ jẹ́ ká wò ó mi ní sọ ẹ wò ó fúnra yín ẹ wò látòkè dé parí. Bẹ̀bùwà bùwà kò lè dùn wá bẹ̀bùwà bùwà kò lè dùn wá ìpà tí ẹ ń pò ṣe lásán èébú tẹ́ bú wá yẹ̀yẹ́ yín o. Alhaji King Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn tí wọ́n bá ń wá ẹni tí Ọlọ́run bá kẹ́jù ẹ wà lára wọn tó bá ń wá ẹni tí Ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí jù nílé ayé yìí ẹ jẹ́ ìkan ní inú wọn ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn ìdí tó ṣe jẹ́ pé gbogbo ibikíbi báyìí lẹ máa ń fẹ́ tojú bọ̀ gbogbo ibi tẹ́ bá dẹ̀ ti tojú bọ̀ rè ibẹ̀ máa ń dàrú ni Ọlọ́run bá kẹ́ yín débi pé ẹ kì í dọ̀bálẹ̀ kí ọba kankan mọ́ ẹ máa ń nawọ́ sí wọn ẹ máa ń gbà wọ́n ní ọwọ́ ni Ọlọ́run bá kẹ́ yín débi pé kò sí ibi tí ẹ lè travel dé in fact ẹ travel ju pilot mi lọ Ọlọ́run bá kẹ́ yín débi pé the best of the best obìnrin òun lẹ ti bá sùn Ọlọ́run bá kẹ́ yín ẹ tún ṣe abiyamọ ẹlòmíì ń ṣe iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pé owó tóun bá pa ẹ̀yin lòun fẹ́ wá kó fún Ọlọ́run bá kẹ́ yín débẹ̀ obìnrin míì ń dúró pé bẹ́ẹ̀ ṣe rí kùjẹ́kùjẹ́ yìí òun yìí máa bímọ fún yín obìnrin míì ń dúró pé sẹ́ẹ̀ kóun tó kú òun máa bá yín ní nǹkan ṣe pọ̀ ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn ìdí tẹ́ ṣe ń ranjú mọ́ Àwùjalẹ̀ nìyẹn kò sí nǹkan méjì tẹ́ fẹ́ fi Àwùjalẹ̀ ṣe ẹ fẹ́ fi rán oró ni ẹ fẹ́ fi rán oró gbogbo àwọn tí wọ́n búlì yín ìgbà tẹ́ ń dàgbà nǹkan burúkú gbogbo nǹkan burúkú ayé yìí òun lẹ ti bá wọn ṣe wọ́n dẹ̀ ní wọn ò fẹ́ ọba tó máa fi àpèrè ṣe retirement ọba tó máa mú development wọ ìlú ìgbà tí Síkírù Adétọ̀nà máa jẹ ọba àbúrò bàbá ẹ̀ ni ọba tọ́ sí 65 years ago ṣùgbọ́n wọ́n ní kò kàwé ìdí tí àwọn bàbá Odùtọ́lá tó ṣe lọ mú Síkírù Adétọ̀nà wá nìyẹn torí Síkírù Adétọ̀nà school bàbá Odùtọ́lá ló lọ àwọn bàbá Òkúnnáwọ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n gbárùkù tì pẹ̀lú àwọn bàbá Ṣónibárẹ̀ ó dẹ̀ fi ọmọdé ó fi jẹ́ tó fi dàgbà òun ni ibi tí ẹ̀yin ranjú mọ́ ní èní yẹn ṣé ẹ lérò pé akúrí ní President Bọ́lá Ahmed Tinubu ni wọ́n wá lọ́ọ̀dì irú yín lé àwọn prominent Ìjẹ̀bú lórí àwọn Ṣọ̀tẹ̀ àwọn Adénúgà àwọn Balógun Ìjẹ̀bú ṣé wọ́n wá gbé irú yín wọ́n á gbélé wọn ní orí tó bá fi yín jọba àwọn èèyàn máa kó kúrò ní ìlú ni torí orí ti padà di irú nìyẹn fìbí kankan tọmọ wọn ní Ìjẹ̀bú dẹ̀ meet up criteria tí àwọn bàbá Awólọ́wọ̀ fílẹ̀ pé kí wọ́n máa fi yan ọba ó gbọ́dọ̀ kàwé ó gbọ́dọ̀ wà upright ó gbọ́dọ̀ ní integrity ní ṣíkíní ní inú àwọn kárátà yẹn àti criteria yẹn tí wàá fọ́ sí age bracket ẹni tí wọ́n fẹ́ fi jọba
torí wọ́n ti advice àwọn afọbajẹ pé between the age of 40 to 60 ẹ ti kọlẹ̀kùn wọ 70 ilẹ̀kùn ti mú yín ní ọwọ́ so ẹ gbé ojú kúrò ń bẹ̀ kò kí ń ṣe NURTW ẹ̀yin lẹ dàárín àwọn NURTW ẹ̀yin lẹ dàárín wọn rú ẹ̀yin lẹ dàárín àwọn onítíátà rú ẹ̀yin lẹ dàárín àwọn Fuman Fuji Music Artist of Nigeria ẹ̀yin lẹ dàárín wọn rú gbogbo ibikíbi tí ẹ bá fi ojú sí tẹ bá ti orí wọ̀ ibẹ̀ máa ń bàjẹ́ ni ìdí táwọn èèyàn ṣe ń sá fún yín pẹ̀lú àwọn ọmọ dáadáa tẹ́ bí tí wọ́n ṣe fẹ́ kọ̀ọ̀kan nu wọn torí kò sẹ́ni tó fẹ́ jẹ́ àná yín torí you are a self-centered human being ẹ máa ń like láti ran òró àwọn ọ̀rẹ́ yín tẹ́jọ lọ sí Jamaitu wọ́n ní kí n má pè yín ní Wàsíù oníṣàwòrò lẹ́sẹ̀ tètò pé wọ́n Àbíkú ni yín so kílẹ̀ ń wá nídìí Àwùjalẹ̀ ní ìwà tó dáa ẹ máa ń sọ̀rọ̀ jàùjàù ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ sí odindi ọba Olúwo tẹ́ yẹ̀yẹ́ Olúwo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ṣàǹkà ọ̀rọ̀ àlùfàǹṣà tẹ́ sọ sí former governor of Lagos State Akínwùmí Ambode ṣé irú yín wà ló yẹ kó fi jọba ṣé tó bá tiẹ̀ gbé fún yín pé Wàsíù gbà ó ṣó yẹ kẹ́ gbà àbí bẹ́ẹ̀ ṣe wà tẹ́ bá jẹ́ afọbajẹ tó bá mú irú kárátà Wasiu Ayinde wá síwájú yín pé kẹ́ recommend fọba ṣẹ́yìn lè ṣe lè fi irú yín jọba pẹ̀lú ìwà tẹ́ni lọ́wọ́ ẹ̀yin tí ẹ lè manage matrimony ẹ lè manage obìnrin kan fún ọdún kan oṣù kan ò lọ ká má gbọ́ nǹkan kan ní orí yín drama ti pọ̀ jù ṣé irú yín wá ni wọ́n máa lord lé àwọn prominent people of Ìjẹ̀bú lórí àwọn orúkọ tẹ́ kólẹ̀ wọ́n ní kẹwàá defend díẹ̀ torí gbogbo document ni wọ́n ní lọ́wọ́ pálí tẹ́ fi travel 86 èyí tẹ́ fi travel lọ London ní 87 èyí tẹ́ fi lọ sí hajj ní 89 èyí tẹ́ lò lọ sí America 92 93 tẹ́ wá padà lọ sí London wọ́n ní copy ẹ̀ lọ́wọ́ o wọ́n ní kẹwàá defend díẹ̀ torí kì í ṣe anífowóṣe mọ́ màṣáàlẹ̀ ń jẹ́ báwo lẹ ṣe arrive dé orí màṣáà ẹ kó sworn affidavit wá kẹwàá defend tó jẹ́ orúkọ yín nínú gbogbo ẹ̀ torí ìgbà tójú ń pọ́n yín nǹkan oríṣiríṣi nǹkan burúkú lẹ ti gbélé ayé yìí ṣe bàbá yín Musa Àdìsá ló ń jẹ́ ẹ̀túwá ló ń jẹ́ Musa Ìjẹ̀bú ò kì í jẹ́ Musa o Haúsá ò dẹ̀ kì í jẹ́ Àdìsá so ta ló bí Àdìsá anífowóṣe ta ni bàbá tó bí bàbá Àdìsá Àdìsá ló bí Wàsíù ta ló bí Àdìsá ta ni bàbá bàbẹ́ ibo nìdílé yín ibo lágbolé yín ẹ tọ́ka sí kọ́nà bèrè yín bẹ̀ kò ń ṣe ilé ojúṣàgbọ́lá tẹ́kọ́ o ilé tẹ́ ti ṣẹ̀wá tẹ́ ti jáde torí Fìdípọ̀tẹ̀ tẹ́lẹ̀ tọmọ 18th century ní orúkọ Fìdípọ̀tẹ̀ jáde Fìdípọ̀tẹ̀ aka ni kò kí ń ṣe orúkọ èèyàn ọba tó fi ìdí ọ̀tẹ̀ polẹ̀ torí gbogbo àwọn èèyàn tó bá dìtẹ̀ pẹ̀lú ẹ̀ ó máa ń kọ́ńkà wọn ni ìdítọ́ ẹ nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn so a lè trace ìran yín mẹ́rin back to 18th century ta ló bí Musa bàbá yín Àdìsá ta ló bí bàbá ta ni bàbá bàbẹ́ ìyẹn lọ ní kẹ́ wá sọ o kò ń ṣe pé kẹ́ máa kọrin pé entitlement yín tán mọ́ wọn ní ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń jẹ ọba so ẹ má fi ọkàn sí wọn ò fẹ́ yín bẹ̀ ìdí tẹ́ rí pé kò sí ẹ̀dá kan tó bọ́ta láti sọ pé yes òun tọmọ Wàsíù àmọ́ àbúrò bàbá yín àmọ́ ẹ̀gbọ́n bàbá yín àmọ́ àbúrò títí yín àmọ́ ẹ̀gbọ́n yín ẹ kó wọn jáde kó wá defend yín wọ́n ní tẹ́ bá tó kẹ́ máa bọ̀ nílé ńlá